ṣebí ìran àkéké àwọn ni wọ́n júbà olóko kí wọ́n tó máa kégi nígbó. ẹ̀rí àwọn àkèré àwọn máa júbà olódò. ẹgbọ́n ta lèmi tí yín ta lájúbà bí òṣòlódùmarè ọba. nítorí tí bàbá wa ọkọ wa olówó wa ẹni tí Ọlọ́run ń lò ní sábàbí tó ń jẹ́ kí iṣẹ́ wa kó nítumọ̀, tó ń jẹ́ ká lè máa bẹ́gbẹ́ pé láwùjọ, káwa náà ó lè máa jáde síta wípé pèdèpèdè ni wá, onísábàbí wa, olùtọ́jú wa. Bàbá ẹ máa jó, mo mọ̀ pé ẹ ti máa jó látàárọ̀, ìbànújẹ́ ò sì ní kàn yín. Ìbà bàbá mi alàgbà ọjọ́ ìbí ṣe kókó, tún jí àbíòye ọ̀gá àgbà aláṣẹ olùdásílẹ̀ àti olùdarí ìkànnì aláyọ̀, ìkànnì tí gbogbo ẹgbẹ́ rẹ̀ ń jí sòró rẹ̀. Bóyá ẹ mọ̀, igi lẹ́yìn ọgbà wa nu, tá a bá ń dá keke lúke, tá a ń dá bí ẹdun, tá a ń rọ̀ bí òwe, tá a ń tẹ̀ ẹ́ sójú ẹ̀ fún yín tó ń ṣe déédéé ara yín, tẹ̀ ń gbádùn wa gbáà. Kò ṣe é lẹ́yìn alàgbà tó jẹ́ àbíòye, òun náà ni olóríire tó ní inú re, tí Elédùmarè tó wá fi àwa ẹni re tó fi tì í, tí ọ̀rọ̀ rẹ̀ wá ń já sí ire 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 ire. Níre níre là á sọ̀rọ̀ àtàrí, aburú kan ò ní kàn yín. Lọ́dún lọ́dún ńlá àrórógbó, lọ́dún lọ́dún ńlá àrọ́mọbì lórí àtẹ, lọ́dún lọ́dún ńlá àráùsá. Àbẹ́ ẹ̀gbọ́n bọ́dún bá ti dún ìran pèrègún àwọn amáwọ̀ tútù. Bàbá mi alàgbà tún jẹ́ àbíòye TJ láà ti máa ń pè wọ́n, the CEO MD Field Communications, ìyún olú iléeṣẹ́ wa tí ń bẹ ní ìlú Èkó, lára bí tá a ti yọ 32 FM 94.9. Sọ́rọ̀ wọn bá mi ní kọ́mọ́ rọ́ kẹ́kẹ́, kọ́ fọ̀ gbàgbà gbalẹ̀, kọ́ kálé kákó, nítorí pé àmú nǹkan méjì wá, ìdùnnú àtayọ̀ la mú wá fún àwọn ènìyàn. Bàbá ẹ ṣe púpọ̀ ọdún lókè ìpẹ́, gbogbo ń tẹ́ ẹ ti fòórò àtọ̀sán kójọ. Èṣù àti ẹ̀ṣẹ̀ àti àwọn ẹni bí wọn ní dànù, wọn ní bàá jẹ́ mọ́ yín lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ lè má lẹ́tọ́ ẹ̀kẹ́ ẹ̀ mọ́ jíṣẹ́ yín. We love you so much. We all appreciate you always. Àmọ́ rírì yín, àmọ́ pàtàkì yín. Èdùmàrè kò ní fi kú, kò ní fi já yín nítàn mọ́. Ká mọ́ gba ọ̀dọ̀ bàbá ọ̀gá wa aláṣẹ ìkànnì yìí, ká mọ́ gba ọ̀dọ̀ wọn lọ sí ọ̀dọ̀ gbajúgbajà ìlú mọ̀ọ́ká ayéfẹ́míká, bàbá wa arówó lò bí èbó, bàbá olóyè Abdulrasheed Ọlálékan Àlàbí. Bàbá wa náà, àwọn àti ọ̀gá wa ọjọ́ kan náà ní ọjọ́ ìbí wọn, ṣùgbọ́n tí bàbá tún wá lámì tó pọ̀, nítorí tí òní gangan ló ṣe déédéé ọjọ́ ẹtì ní lọ́jọ́ náà lọ́hùn-ún, tá a bí ọmọ Àlàbí, tá a bí ọmọ Pa Abdulrahim Àlàbí right time. Bàbá wa ẹ̀kẹfà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, olóyè Abdulrasheed Ọlálékan Àlàbí, bàbá pé ẹni 70 ọdún lókè èèpẹ̀. Bàbá is 70. Ẹ ṣe púpọ̀ ọdún láyé o. Ẹ ṣe 80, 90, 100. 70 yìí ẹ̀ ní fi dágbére fáyé. Ní padà mọ́ pé àsásìkò ti tó ni bàbá ṣe 70 wọn báyìí, kò ní rí bẹ́ẹ̀ fún yín lágbára Olódùmarè.
ẹ ṣe púpọ̀ ọdún láyé pẹ̀lú ìdùnnú àtayọ̀ ọ̀pọ̀ ọdún aláyọ̀ fún yín lókè èèpẹ̀. Ẹ wò ó dàbí ẹni wípé ìdùnnú àtayọ̀ nìkan la mẹ́sẹ̀ lórí ètò àlàlẹ́ ètò ní. Ìrọ́sì ni àmì ètò wa. A ti ń lọ sí ojú ọjà. Kí n fi àsìkò yẹn náà kí n fi kí ọ̀rẹ́ mi dáadáa. Ọ̀rẹ́ ìgbà ìwé. Dìkùnláì Oyèwùnmí Àlàní Adéjùmọ̀. Bàbá Abdulkoharu Bàbá Ibrahim. Mo kí ọ àti gbogbo ìdílé Adéjùmọ̀ pátápátá. Àti gbogbo àwa ọ̀rẹ́ ìgbàwé àti àwọn olólùfẹ́. Bẹ́ẹ̀ ni mo kí wọn ní ìdílé Badmus tí ṣe ìdílé ìyàwó rẹ̀. Tá a dìjọ kó àmàlà ọlọ́mọ mọ́lẹ̀ lónìí. A kí bàbá àgbà mọ́mú lọ́mí àdó àti agbègbè rẹ̀. Mọ̀wùlánà Fọdílátù Sheikh Alhaji Abdul-Lateef Abíọ́lá Àṣàmú Ọlọ́runfẹ́mi lóyè. Bàbá ni wọ́n léwájú gbogbo tí ń jẹ́ àwọn àfáà àti àwọn ikọ̀ wọn. Ní ilé ọmí àdó àti agbègbè rẹ̀ tí wọ́n bá wa sọ Ibrahim ló kọ. Àdámọ́lá yàtọ̀ wá àfisọ̀hùlọ́ ya Sheikh. A kí yín pọ̀ àmọ́ rí yín bá o. Wọ́n tún rọ̀jò àdúrà lé wa lórí lónìí. Àtèmi àti àwọn ọ̀rẹ́ mi gbogbo. Ẹ̀yin náà ò ní dìbàjẹ́ láíláí. Àbáyín dìbàjẹ́ lánàá Ìdùmarè ò ní fìbàjẹ́ kẹ́yìn ọ̀rọ̀ yín. Ẹ já padà dé látojú ọjà. Aya mi Àṣàkẹ́ ọ̀la lọ́jọ́ ìbí rẹ̀. Orin Àkúrẹ́ ní fi wọlé tí n bá dé. Bóyá ẹ mọ̀ Àkúrẹ́ láyà mi Àṣàkẹ́. Ẹ ǹlẹ́ ń bẹun ẹ kú ìkàlẹ̀. 32 FM 94.9 ìkànnì tẹ́gbẹ̀ ń jí sòwò ẹ̀. Ó tún ti bẹ̀rẹ̀. Ìdánilẹ́kọ̀ọ́ lóṣù mẹ́rin tí sọ ní di agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣọ̀n. Ilé ẹ̀kọ́ TNM Media Academy ló pàtẹ́. O lè jẹ́ akẹ́kọ̀ọ́ tàbí kó o ti kàwé jáde. Àǹfààní ńlá aláìlẹ́gbẹ́ nìyí láti kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ lóṣù mẹ́rin tó sì gba ìwé ẹ̀rí ní TNM Media Academy 100% practical training nínú àwọn ètò ẹ̀kọ́ bíi production and presentation skills, public speaking, 2D and 3D animation training, video and film production techniques, video effects and motion graphics. Bá a ṣe ń kẹ́kọ̀ọ́ ojúkojú la tún ṣe online classes 5,000 naira péré lẹ́ẹ̀fì gba fọ́ọ̀mù kó tó wá sópin ní Friday November 13 lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ ẹ láǹfààní láti gbóhùn sáfẹ́fẹ́ lórí TNM online radio àti àwọn ìkànnì míì. Ẹ kàn sí TNM Media Academy ní first floor Old Kingsway building opposite Radio Nigeria Dùgbẹ̀ Ìbàdàn 0812-222-1749 tàbí 0813-526-7977 website tnmmediaacademy.com.ng pẹ̀lú TNM Media Academy. What Diagbo Sabepe? 13 years on the journey and still counting thousands of products from different fields across industries. Producing environments. There is a connection that makes people move and feel differently. All born by a common idea that is changing the world. We are Fountain University. Enroll now for 2020-2021 undergraduate and postgraduate admissions into College of Natural and Applied Sciences, College of Management and Social Sciences, as well as College of Basic Medical Health Sciences and College of Law in the pipeline through UTFE, MBAIS, GPEP, and direct entry. For further inquiries, visit www.fuo.edu.ng or call 003-114-5929 or 003-706-3960. Fountain University. Faith, knowledge, and service. Just how the Bible found out from where wale. Ọmọ ẹlẹ́dẹ̀ ti dé wà yí ẹjọ́ máa pèdè nsó ẹ farabalẹ̀ gbọ́ ìjìnà èdè lẹ́nu pèdèpèdè gómìnà pé Miliki Express lẹ́tọ̀ ètò ní Miliki Express ní gbogbo ọjọ́ Thursday lẹ́ẹ̀ma pàdé olólùfẹ́ yín Emmanuel Bíkúnlẹ̀ gẹ́gẹ́rì ọba ẹgbẹ́dẹ́gbẹ́yọ̀ àtòwọ́ alátakùn gbọ́dọ̀ tí fi awẹ́ kùnà fìlà lórí ìkànnì yìí 32 FM 94.9 láti aago mẹ́wàá àbọ̀ alẹ́ di aago kan gbẹ̀rẹ́ àpilẹ̀ ṣètò yìí lójú náà ti mú kí alẹ́ ọjọ́bọ̀ yín tún lárinrin sí ni níbẹ̀ ni yóò ti máa fi ògiri Yorùbá pọ́nbélé tukọ̀ ètò tó ń ti àwọn àṣà àti iṣẹ́ ìgbà wáṣẹ̀ àti ẹ̀dọ̀kí fàájì tó fi mọ́ ìmọ̀ràn àgbà lábala iṣẹ́ ọ̀rọ̀. Miliki Express lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí àìgbọ́dọ̀ má gbọ́ ni. Daddy, mo fẹ́ chocolate.
kò sí chocolate corona wà ń ta. Daddy, mo fẹ́ lọ sinimá láti lọ wo fíìmù. Corona wà. Daddy, mi ẹ ra ṣàwámà fún mi. Àní corona wà ń ta. Corona gbogbo ẹ̀ náà ni corona. Ọdún 2020 dé bá wa wẹ́rẹ́. Ó le koko bí ojú ẹja. Síbẹ̀ àborí ikú àti àjàkálẹ̀ àrùn. Kódà ọ̀gágun kòrógàn ò lè dá wa dúró. À ń bọ̀ ní ràbájì gan. Ẹ kú ojú lọ́nà. 32 FM 94.9 ìkànnì tẹ́lẹ̀ jí sọ̀rọ̀ ẹ̀. Ọmọ àbíjọ sílẹ̀ ogun ẹnu pa ni. Ọmọkùnrin àkúrẹ́ tó kó ìbọn wọ́n bá gbàdọ̀ gbé ní o. Bíbélì sọ ó ní ẹni tí ó bá ti ní ìyàwó pàápàá jùlọ tó ní ìyàwó gidi ó ti rí nǹkan tó dára. You find a wife has find a good thing. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ọba mi sọ nínú Al-Qur'an al-Karim wípé kẹfẹ́ èyí tó bá wù yín nínú àwọn obìnrin kí wọ́n lè bá a máa jẹ́ ìtùnú kí wọ́n máa jẹ́ aṣọ ìbora fún yín. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Olódùmarè ọba tó fi Abídèmí mi jékì mi, aya mi Àṣàkẹ́, Olúwabánkẹ́ mi ọ̀wọ́n. Mo mà bá ẹ yọ̀, mo bá ẹ dúpẹ́. Gbogbo ọjọ́ 28 every 28th of October náà ni ọjọ́ ìbí aya mi Àṣàkẹ́. Ìyẹn ni pé òmíì ó tún ti kò lọ́la òde yìí o. Aráyé ẹ bá mi jó, ẹ bá mi yọ̀. Ẹni bí ọkàn mi ń ṣọjọ́ òbí lọ́la. Aya mi Àṣàkẹ́. Agúnlẹ́yinjú. Dúdú rẹ̀ a máa dá mi lọ́rùn. Àbìtàn bí afárá oyin. Aya mi Àṣàkẹ́. Arìn gbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn. Ẹgbẹ́ òdùn máa rí fàlò ẹni tí ò fẹ́ kí ni ò fẹ́ kí. Eyín ẹnu rẹ̀ a máa dá mi lọ́rùn nígbà gbogbo. Àgàgà tó bá wá rẹ́rìn tìfẹ́tìfẹ́ sí mi. Ìyá Ridwanu náà. Ìyá Rísíkọ̀. Ìyá Àkànbí. Ìyá Àṣọlá, ìyá Àdùfẹ́, ìyá Àríkẹ́. Èmi Àyìnlá fúnra mi ni wọ́n lù ọgbó tútútú tó ní wúlò fọkùnrin kankan mọ́. Lọ́ọ̀dẹ̀ mi, bóbìnrin bá dáa yóò ṣe rere lọ́ọ̀dẹ̀ ọkọ, wọn náà ó gbèrèrè ṣe láṣẹ Èdùmàrè. Ọdún èyí tó kò tó tún lékan lókè èèpẹ̀ yìí, ọdún ìdùnnú, ọdún ayọ̀ ni ó jẹ́ fún ọ. Ọdún àṣeyọrí. Bá a ti fún ọmọ wa ní àwọn orúkọ tó wuyì tá a sì ti ń rí àpẹẹrẹ rẹ̀ yìí. Tá a fún Rísíkọ̀ ní ọmọ tún kóre wá. Ìrí ó tún kú èyí tó ti ń bẹ́ńlẹ̀ fún wa. Tá a fún ní ọmọ pé lọ́lá. Ọlá wa ó túbọ̀ pé ìlọ́dún tuntun tó tún mú yìí. Aya mi Àṣàkẹ́, mo bá ẹ yọ̀ púpọ̀ o. Ẹ wò ó, bó bá wù ọ́, ìgbájú ìgbámú ni kó mọ́ fi kíyàwó rẹ. Èyí tèmi ní ni mo fi ń kí aya mi yìí. Àbẹ́ ẹ̀ gbọ́, bí mo bá ṣe báyìí ta ni ó tún bá mi ṣe bẹ́ẹ̀. Mo kí ọ púpọ̀, mo sì mọ rírì rẹ gidi gan mọ̀ ni. Ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ni ọjọ́ tí mo pàdé rẹ. Ọjọ́ mọ́nigbàgbé ni. Gbogbo ohun tí mo sì fi lè gbàgbé rẹ̀ náà ló sì mú ọ wà lọ́ọ̀dẹ̀ mi. Tó sì mọ bẹ́ńbẹ̀ lọ títí láì gbére. Táyé ò tún ní jáyé mọ́.
láàyè míì tá a tún jọ pàdé tá a tún jọ mọ̀ ṣọ̀kọ àtàyà. Ìwọ náà mọ̀ pé kò dìgbà tí n bá tó sọ ọ́ lẹ́nu. Mo nífẹ̀ẹ́ rẹ ó pọ̀ aya mi Àṣàkẹ́. Mo sì mọ̀ pé bí mo ti fẹ́ o tó o tún fẹ́ràn mi jù bẹ́ẹ̀ lọ. Aya mi Àṣàkẹ́ ó ṣe púpọ̀ ọdún lókè èèpẹ̀ o. Ọdọọdún là rórógbó, ọdọọdún là ráùsá. Gbogbo àwọn eré tó ń wọ̀ ọ́ lọ́kàn wípé k'Èdùmàrè kó kólé mi lọ́wọ́ gẹ́gẹ́ bí adé orí rẹ. Èdùmàrè ó ṣe é ní kòpẹ́kòpẹ́. Àṣàkẹ́ kò ní jórí rédíò nìkan ní ti celebrate ẹ lọ́dún tí ń bọ̀. N ó pé ó yá já rìnrìn àjò. Bó ṣe Dubai lẹ́lẹ̀ ń bẹ̀rù. Bó ṣe UK ká lọ kíya Débì. Àní birthday bash mo fẹ́ ká lọ fi ṣe holiday ni. Aya mi Àṣàkẹ́ àní ojí kó wò ta gba kọ́kọ́rọ́ mọ́tò. Bó o ti ń fẹ́ bó ti wọ̀ ọ́ k'Èdùmàrè ó dá ẹ̀mí ọkọ rẹ Àyìnlá lónù. Olódùmarè ó sì ṣe é bẹ́ẹ̀. A jọ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún aláyọ̀ lókè èèpẹ̀. Mo nífẹ̀ẹ́ rẹ gidi gan o. N ò sì lè fi ọ́ ṣeré. Nítorí pé Olódùmarè fi ọ́ ṣe pàtàkì àti kókó nínú ìgbésí ayé mi. Ajá kì í jámọ lẹ́yìn ẹkùn àtàwọn àti kú kò ní já ọlọ́ọ̀dẹ̀ mi. Ẹ wo orí àwọn obìnrin orí wọn ti ń wú lọ́ọ̀dẹ̀ kẹ́lòmíì mọ́ lọ fi tiẹ̀ dá wàhálà álẹ̀. Wọ́n wò pé ọkọ òun èé ṣe báyìí. Ẹja tún dọ́ọ̀bù ń bi iṣu wa tàdé yìí o. Once again, I love you, my darling wife. Happy birthday to you. I wish you many happy returns. Wàá ṣọ̀pọ̀ ọdún láyé. Ẹ fọwọ́ di tí yín ẹ wo ẹjẹ́ ṣe bẹ́ẹ̀ ká mọ́ nìṣó nínú ètò àrà fún talẹ́ ètò ní. Àti lọ àti bọ̀. Ìlú ìpínlẹ̀ Oǹdó náà lálọ́. Olóògbé Daniel Oròfẹ́mi Fágúnwà ọmọ Òkè-igbó ni. Ẹgbọ́n ṣe lóòótọ́ ni pé igbó Olódùmarè ń bẹ lójú ayé tí kìí ṣe àròsọ tí kìí ṣe àròkọ. Ń bẹ lóòótọ́ o. Adégbó Olódùmarè o. Agun òkè láńgbòdó o. A sì rí àwọn nǹkan tí ń bẹ lókè láńgbòdó. Mo kàn sí bàbá onírùngbọ̀n yẹn ó kẹ́ o. Mo bá bàbá jókòó. Mo rí àpáta Dìmúlà. Mo rí ibùdó àwọn akọni jẹ́ méje. Gbogbo ẹ̀ á mọ̀ mú lẹ́sẹẹsẹ. Bàbá kan ń bẹ tí wọ́n ń pè ní ọba IWIN. Kí ló fà á tí wọ́n fi ń pè wọ́n bẹ́ẹ̀? Ibi tá a ti bẹ̀rẹ̀ nu tá a bá kúrò lọ́dọ̀ bàbá ọba IWIN. Àwọn náà ni wọ́n bá wa sọ̀rọ̀ tí wọ́n fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn yìí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá wa Ọlárìnwájú Ọ̀kẹ́ Ajé. Mo sì kí arábìnrin olùkọ́ Olúwabùkọ́lá mi Rèbékà ọmọ Adélékè. Aṣáájú ikọ̀ ìṣẹ̀dálẹ̀nù àjọrìnrìn àjò yìí ni lọ sí Òkè-igbó láti Òkè-igbó Igbó Olódùmarè ìlú Igbó Olódùmarè iná ni Òkè láńgbòdó gangan wà. Ilé Igbó Olódùmarè ìlú rẹ̀ wà o. Inú Òkè láńgbòdó yìí gangan iná wà níbi tí igbó yìí tí Fágúnwà dé tó rí àrà tó pọ̀ tó ní kò sẹ́ni tó lè ṣe báyìí síbí tayọ Olódùmarè tó fi ń pe igbó náà ní Igbó Olódùmarè. Ẹ jẹ́ á ṣe báyìí ká rojú ọjà ká lọ kábọ̀ bàbá tí a padà dé àmọ́ nìṣó nínú ètò àrà lódìdí fún talẹ́ tòní 32 FM 949 Ìbàdàn. Àwọn èèyàn ti darapọ̀ mọ́ wa tó pọ̀ á kàn sí wọn bàbá padà dé láti ojú ọjà ẹlẹ́mbẹ̀wọ̀n ẹ̀kú kalẹ̀.
àtọmọdé àtàlàgbà ó yẹ kí lẹ fẹ́ mi o. Dòdò ní custard òmùmù tó ṣara lóore ó mára jí pépé. Òótọ́ ọ̀rọ̀ ni tí a bá ń wá omi mu ti custard èyí tó dára tó ń ṣara lóore tí má rẹ̀ ní jọ̀lọ̀ tó tó mú àgọ́ ẹni ṣe kánmọ́nkébé. Dòdò ní fruit custard ó là ń sọ nípa ẹ̀yẹn. Custard tó dára fara èyí tí a ṣe pẹ̀lú ojúlówó ohun èròjà tó ń fara lókun. Dòdò ní custard dára fọmọdé àti àgbà. Apẹ̀wà ara ẹni jáde bíi tọmọ tuntun jòjòló. Àwọn tó dàmọ̀ kì í fi ṣeré rárá. Wìtìwìtì ló ń tà lọ́jà. Ilé iṣẹ́ wa wà ní shop 45 All Saints Drinks Line lẹ́yìn ilé epo MRS First Gate Old Ife Road New Gbagi Market Ìbàdàn. Tàbí Madam Zainab Stores ilé epo agbeni àtijọ́ ládojúkọ Agbájé Junction Agbeni Market Ìbàdàn. 08060604369 tàbí 08155505517. Àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Dòdò ní custard ó dára ó ń ṣara lóore. Dòdò ní custard ó ń láfẹ́ mu. Ìyá Àlàkẹ́ mo mà rí ọ. Bẹ́ẹ̀ni, aṣọ ìnáwó yìí ojúlóge mo ní wá fi hàn. Àǹkárá ló ṣojú rokoṣo yìí. Kò wá kọ́ṣẹ́ tá a fi mọ̀ fọ́. Má sọ ma ó mọ́ṣẹ́ tó mọ̀ fi fọ́ kí ni. Ọba ọṣẹ ni kò lè gbà ìdọ̀tí rí òfin. Olùstar soap ti gọdẹ gbogbo àwọn ìdọ̀tí lára gbogbo aṣọ àgàgà aṣọ àǹkárá bí àwọn aṣọ wọ̀nyí ṣe dáa tó wọn rárá gbọ́sẹ́kọ́sẹ́ o. Ibi tọ́rọ̀ ti kan Olùstar soap nìyẹn. Ọṣẹ ìléwọ́ tá a ṣe nítorí àǹkárá àtàwọn aṣọ tó kù. Bọ́ńsẹ̀ wọ́n pàṣà tí òórùn rẹ̀ fanimọ́ra tó yẹn kì í jẹni lọ́wọ́. Kùlùlù ní ọmọ yọ̀ lórí aṣọ tí ìdọ̀tí ó sì máa pòórá bí ọgán. Olùstar soap ọ̀bọ̀nsẹ̀ ni ó lóòótọ́ fún ẹni tó fẹ́ jẹ́ alágbàtà. A wà ní nọ́mbà 8 Alákìjà street Ìmọ̀lẹ́ Fálàfíà Òkè-Àdó Ìbàdàn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08058222298 tàbí 08034059627. Olùstar soap. Ọba ọṣẹ ni kò lè gbà ìdọ̀tí rí òfin. Ọba ọṣẹ. Àrà kéńgé àrà rè o àrà kéńgé. Ẹ̀kú ètí gbọ́ àkìyìn pọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń tẹ́tí gbọ́ wa àtẹ̀yìn tẹ̀ ń wò wá ní ìjókòó ti ayélujára 32 FM 949 Ìbàdàn tó ń ti ojúpọ̀ Ọláyínká ọba Kórèdé Mr. Yédùn. Ẹyẹ ò ní fò kó fapá kan fò gẹ́mù tí mọ́ wí. Káàdé òbí ṣẹ̀sán òun náà ni ọlọ́wọ́ bọ́tìnì wa láòkò yìí. Amójú ẹ̀rọ wa náà ń bẹ ní yàrá agbára lọ́hùn-ún Abel Oyèdélé. Àwọn tí àjọ mú ètò ìtàlẹ̀ tò níwánu àwọn ikọ̀ mi náà wọ́n dúró rí wọ́n ta ń dá gidigba. Ìfẹ́ Olúwa Bídèmí Àyàndìran Ṣẹ́gun ọmọ alágbàlá alẹ́ ọmọ akéré Sharafdin Ìṣọ̀lá Adékúnlé gbogbo wọn pátá náà ni wọ́n ń bẹ pẹ̀lú wa 32 FM 949 Ìbàdàn pẹ̀lú ojúpọ̀ tí Ọláyínká ọmọ Akórèdé Mr. Yédùn yẹn lẹ́fílẹ̀ wò wá gbọ́ wa lójúkọ̀ Facebook àwọn èèyàn dẹ̀ ti pọ̀ ńbẹ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ẹni ẹ̀ bá darapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ tí ń wò wá yẹn má wò ó lásán ẹ má bá wa share bẹ́ẹ̀ bá ṣe ń share ẹ tún create watch party gbogbo ọ̀nà tẹ́ bá fi lè mọ̀ pé ó fi lè tàn kálẹ̀ náà ní kẹ́ ẹ bá wa ṣe ẹ má sì gbàgbé pé tí ó bá fi tó ọ̀la sí ọ̀túnla ó pẹ́ jù náà nù ẹ ti bá fọ́nrán yìí ẹ ti bá ní ojúbọ ti YouTube wa gẹ́gẹ́ bá ṣe máa ń fi síbẹ̀ ìyẹn WA WOTV WA WOTV ẹ bá wa wọ bẹ́ẹ̀ wò ẹ share ẹ pàtàkì jùlọ ẹ bá ti ń wò ó ẹ bá wa subscribe kì í jáwé èèyàn kì í jẹ mẹ́gì ní jẹ data yìí pẹ́ subscribe ara ẹ kàn wọ́bẹ̀ ẹ bá wa click subscribe Èdùmàrè oníṣẹ̀yìn náà ní àpàtẹ́mọ́tà bákan náà ní ojúpọ̀ ti 32 FM 949 Ìbàdàn gbogbo níta fi lè wọlé sí Twitter handle wa nìyẹn Instagram tó fi mọ́ ti YouTube náà ẹ fọ́lò wa yíkáyíká bá a ti ń tó yẹn Ọláyínká ọ̀kẹ́ ń ró àbí òkè ni ẹ má bínú àánú Olúwapọ̀ Kúsànyà àánú Olúwapọ̀ ó labílẹ̀ kan ẹja òfìmọ́ mórí yín lọ́tún mórí yín lọ́sì àníwá yín tì bákan náà ẹ̀wẹ̀wẹ̀ alápá àti bẹ̀rẹ̀ náà àwọn èèyàn wọ́n dúró ń bẹ̀ bìbà àánú Olúwapọ̀ Kúsànyà ọmọ tún padà wá àmì gbogbo wọn ni wọ́n bá ṣàdúrà fún ọ̀gá wa tó jẹ́ Abíóyè wọ́n bá kí ọ̀gá wa púpọ̀ fún ti ayé ọjọ́ ìbí wọn Bíkúnlé Ṣìkẹ́mi Fúnmiláyọ̀ Mingu Wealth OG Mentor ẹ̀káre Ṣọ́kùnmáyà Adéọlá Elizabeth Wọlábí ẹja Usman
Kẹ́nì Adégbénró akóredé Usman lásìkò mi àyàfọ́ lọ́hùn Kẹ́nì Adégbénró àwọn náà wọ́n tún wá kí àwọn lọ́jọ́ bíi ọ̀la Abibat Àríkẹ́ Adé Kùbàjẹ́ Ajá Khadijat Badmus Asalam Lamigo Ibrahim Barahama Kúnfàyàkùn bákan náà ní apá bínà Adéṣọ̀kan Abdul Àkàndé Jọláyẹmí Lukman Adékúnlé ẹ̀lúkú pólínù Alhaji Mọ́ Abdul Albarka Arẹ́ṣẹ́gun bàbá àgbàlagbà ọlọ́njárí ń pẹ́ o Samed Ọládìméjì Adékúnlé Rilwan Abímbọ́lá Lámìdí àbúrò mi dáadáa nù bóòlù olódó sẹ́ńfodó bílẹ̀ gúnyẹ́ fún wọn jẹ Ọlámitúndé Sulaiman Lawal Abiodun Ahmed Akorede Arivalo Abídèmí Aṣíwájú Oyèdèjì Ganiyu Kamorudeen Ajibade Muideen Adisa Ọbalọ́lá Adéyẹlé Oyètúnjí Ọládépò Ọláyínká Azeez Lukman Àkànjí bàbá àgbàlagbà ikú ògbóògùn ọmọ tó jọ mẹ́ta Sanusi Waris Adébáyọ̀ gbogbo yín pátá náà la mọ rírì yín mo wí pé bàbá dé látọjú ọjà àmọ́ nìṣó nínú ètò àrà yìí náà sì mọ̀ pé ìṣẹ́jú márùndínláàdọ́ta ni ṣùgbọ́n nítorí pápẹ́ ká padà lọ́nà ẹ má jẹ́ ń ṣàtótónu kankan ẹ jẹ́ àkọ́kọ́ lọ kí bàbá káwọn náà ó sì kí wa káàbọ̀ ẹ jẹ́ lọ ó ti yá ẹ tún níbo Òkè-igbó ni à ń lọ sí Òkè-igbó àti dókè-igbó bàbá wa sì ti pàdé wa láàrin iwájú Ọ̀kẹ́ Ajé wọ́n wá ń gbé wa sáà ń lọ rẹ́rẹ́ àti wọnú ìlú àkọ́kọ́ lọ sáàfin Adáàfin olú ti Òkè-igbó àdébẹ̀ akó ńbẹ̀ la ṣe wá lọ sí ọ̀dọ̀ ọba win a lọ sí ọ̀dọ̀ ọba win ẹ já kí bàbá kí wọ́n kí wa káàbọ̀ ráwọn náà ni a mọ bèrè lọ́wọ́ wọn tí wọ́n sì mọ dáhùn àkọ́kọ́ mọ ìtàn tó rọ̀ mọ́ Òkè-igbó tó rọ̀ mọ́ igbó Olódùmarè ká tó wá wọnú igbó ìgànlá àjọ lọ ni ẹ mọ̀ sá àjọ lọ ni ṣùgbọ́n ìrìn àjò ẹ̀mí lẹ́ẹ̀ bá wa rìn àwa ti lọ wò ó àti mú nǹkan bọ̀ fún yín ẹ̀ lẹ́ńbẹ̀ ẹ kú kalẹ̀. mo kí yín pé ẹ káàbọ̀ ṣe dáadáa lẹ dé o ẹ kú iṣẹ́ o iṣẹ́ yìí ò ní dìbàjẹ́ èmi ní Ọdẹjìnmí tí a ń pè ní chief ọba àwọn Igbó Olódùmarè mo ti ṣe headmaster ní Igbó Olódùmarè fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kí n tó wá rìtáyà gẹ́gẹ́ bí headmaster. àrà rèé o àrà kéńgé. wọ́n ń pe bàbá ní ọba àwọn ìwìn Igbó Olódùmarè òkè láńgbòdó à ń bọ̀ ń bẹ ẹni à ń gbéyàwó bọ̀ wá bá ìgbé gànà wòran ẹ mọ̀ gàrún bàbá Òkè-igbó àwò lọ́tún àwò lọ́sì àtúndẹ̀bì kan àárí tí wọ́n kọ àgọ́ Ìjẹ̀bú àwọn wo ni wọ́n parapọ̀ tí wọ́n tẹ̀lé Ìdó kí lórísun Òkè-igbó gan. ìlú Òkè-igbó ó jẹ́ oríṣiríṣi àwọn èèyàn tó wá dàbí cosmopolitan town tó jẹ́ pé àwọn kan wá láti ilẹ̀ Ẹ̀gbá lábẹ́òkúta àwọn kan wá láti Iléṣà àwọn kan wá láti Ìfẹ̀wàrà bẹ́ẹ̀ la rí àwọn tó wá láti Oǹdó àwọn tó wá nífẹ̀ẹ́ ó ti ẹ̀kọ́ jaburata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so oríṣiríṣi ìlú ni wọ́n ti wá sí Òkè-igbó láti wá tẹ Òkè-igbó dó. àrà rèé o àrà kéńgé. àti gbọ́ bí bàbá ti mẹ́nu bà á lóríṣiríṣi àwọn ìlú ẹ̀yà ìran tí wọ́n parapọ̀ wọn èé ṣe èèyàn lásán o àwọn akọni ọdẹ tí wọ́n gbójú tí wọ́n gbóyà àwọn ni wọ́n ṣara wọn jọ. ó dáa bàbá ìta àgbọ́ ni wípé ilé tá a wà yìí gangan ilé Ṣówọ̀olú Ṣówọ̀ yìí gangan sì rèé ìran ọ̀kan nínú àwọn akọni tí wọ́n jẹ́ bíi 5 tí wọ́n tẹ Òkè-igbó yìí ẹ̀gbọ́n ti wá láti ìlú kọ̀ọ̀kan náà ní akọni kọ̀ọ̀kan ni wọ́n jẹ́ pé àwọn ni aṣáájú àwọn ìlú kọ̀ọ̀kan yìí orúkọ àwọn akọni ni wọ́n sì fi sọ tá a lè pè ní bí agbègbè kọ̀ọ̀kan tá a mọ̀ sí quarters
wọ́n wá ṣe bẹ́ẹ̀ ibo wá ní ti Fágúnwà bàbá tí wọ́n bá wa sọ̀rọ̀ yìí ẹ̀mú Ọdẹjìnmí yìí bàbá wọn ẹ̀gbọ́n tàbúrò òní bàbá wọn àti olóògbé Daniel Orúfẹ́mi Fágúnwà kẹ́ ẹ lè mọ̀ pé ọ̀dọ̀ àwọn ẹbí Fágúnwà gangan la gúnlẹ̀ sí. Àbá ẹ bá ń fìdí tí mo sọ yìí múlẹ̀ pé agboolé Fágúnwà gangan òun la wà. Gẹ́gẹ́ bí ẹni pàtàkì tí wọ́n kọ̀wé nípa Igbó Olódùmarè òun náà ni olóògbé D.O. Fágúnwà tó jẹ́ ọ̀nkù ó jẹ́ àbúrò fún bàbá tèmi. Mo bẹ̀ láti kọ́kọ́ fi fọ́tò rẹ̀ nàìjíríà. Sí bàbá Fágúnwà ó jẹ́ ìbátan ilé agboolé tá a wà ẹ̀. Ó jẹ́ ìdílé bàbá Fágúnwà. À ń pe agboolé wa nílé Sówọ̀. Abẹ́òkúta ni agboolé tiwa. Sówọ̀ Olú ló ní agboolé. Bàbá Fágúnwà ó dẹ̀ jẹ́ ọmọ agboolé náà. Ó sì kọ oríṣiríṣi ìwé. Àràré o. Bàbá ẹ mú ìdánu dúró ẹ rán àwọn èèyàn létí pàápàá jùlọ àwọn ọ̀sìn tí wọ́n mọ àwọn ìwé tí Fágúnwà kọ. Oríṣiríṣi ìwé tẹ́ ẹ sọ nǹkan náà ni mo fẹ́ kẹ́ ẹ wí délẹ̀ àwọn ìwé tí Fágúnwà kọ. tó kà lọ́wọ́lọ́wọ́ ní Ìbàdàn gbà náà ní Western Region gbà yẹn WNBS òní èrò ńlá Olódùmarè ṣùgbọ́n ìyẹn ò tí títí títàn fi dé. Àràré o àrà tó ń dé. Ǹjẹ́ ẹ mọ̀ pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ igbó tá à ń pè nígbó Olódùmarè yìí igbó Olódùmarè kọ́ ni wọ́n ń pè ó Fágúnwà lÓlódùmarè lò tó yí orúkọ igbó ìpadà sí igbó Olódùmarè Fìdítì ni wọ́n ń pè ní igbó burúkú yìí igbó àwọn ẹbọra igbó àwọn ìwọ̀n mọ́tànra rẹ̀ àwọn kan bẹ tÓlódùmarè gbé ṣẹ́lí lọ́wọ́ tó sì jẹ́ pé tẹ̀mí tara ni wọ́n fi ṣiṣẹ́ ọ̀hún ó wá padà sọ àwọn gangan di nǹkan sọ wọ́n dè mọ̀ àpọ́nlé mi pọ̀ fún D.O. Fágúnwà iyì bàbá dúró ládìpọ̀ ọ̀pọ̀ lọ́wọ́ mi torí pé àwọn tó ṣiṣẹ́ wọn tẹ̀mí tara tí nǹkan yìí wá padà di omi àti ẹ̀jẹ̀ ara wọn ni ibi tá a ti gbé ní ọjọ́ mẹ́jọ nù ibo la ti rí igbó Olódùmarè bó ló ti jẹ́ láti Fìdítì tó fi digbó Olódùmarè kí ni Fágúnwà rí tó fi wá sọ pé igbó Olódùmarè rèé àwọn nǹkan wo ní ń bẹ lókè láńgbòdó nínú igbó Olódùmarè. Ṣẹ́gun Alágbàlá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n darapọ̀ mọ́ alálẹ̀ òní ká mọ́ lọ́lé ọjọ́ ti lọ. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ wa àti ẹ̀yin tẹ́ ń wò wá fún tẹ́tí sí ètò àràkálẹ̀ tòní lórí ìkànnì 32 FM 94.9 nítorí ipa ayé kì í kájú òsì lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè ipa ayé ò ní ká wa o a ò sì ní fàìsàn ló gbà láṣẹ Èdùmàrè. Ṣẹ́gun Alágbàlá lórúkọ tèmi àdúpẹ́ gbígbọ́ tẹ́ ń gbọ́ wa. Lórúkọ Káàdé Òfíṣẹ̀sán àrólé 1 lóa kéèzì igẹ̀ tí ò mọ̀ pé fún test ń bẹ́ ń ta náà ni mo fi ń kí bí gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní àti darapọ̀ mọ́ wa wà gbọ́ wa mo fi Káàdé mo fi kí àwọn ikọ̀ mi àádébí àmọ̀ ṣẹ́wélé àmọ̀ rélé ẹ ti mọ̀ pé ìṣẹ́jú márùndínláàádọ́ta náà ni ẹ lè ní nǹkan kan àbí méjì tẹ́ ẹ fẹ́ bá mi sọ 08169531319 tàbí kẹjá sọ̀rọ̀ ní ojúkò ti Facebook Ọláyínká ọmọ Akóredé Mr. Yedun ara kéńgé náà ń bẹ́ẹ̀ ojúkò Facebook wa náà ni tàbí ká pàdé ní ojúkò ti Instagram Mr. Yedun 32FM YouTube wa la pè ní WA WOTV mo mọ̀ lọlé lọ́pàá yàmi Àṣàkẹ́ ó dàárọ̀ ọ̀run ayọ̀ lásán.